Oba Ela TV. Oba Ela TV. Ìtàn òrìṣà, àwọn ẹni òrìṣà dá lòrìṣà. Ìtàn òrìṣà, òrìṣà ń bẹ, òrìṣà wà. Ó yá ẹ̀tẹ́ tí lé gọ̀gọ̀ lábà lórí ìkànnì Oba Ela TV. Ẹ wá nǹkan fìdílé o. Ìtàn òrìṣà ó ti gbìyànjá o. Ìtàn òrìṣà, òrìṣà lògùn lákàáyé. Ó ṣì ń mọ́lẹ̀ ẹ̀jẹ̀mú olúwọ̀n kọ́kọ́ lọ́dún àfàwọ̀n. Òrìṣà lọ́sùn ṣẹ̀ǹdẹ̀ṣẹ́ olóòyà ayù àwẹ̀dẹ̀ wẹ̀rẹ̀ṣà. Òòṣà ló Ọbàtálá, Ọbàtásà, ọba takuntakun lóde ìrànjẹ́. Òòṣà ní Ṣàngó, Olúkòso àjàrà ajá àkàtà jẹ́rìjẹ́rì ọkọ̀ ya. Orí mi gbè mí, òrìṣà mi tì mí lẹ́yìn. Lẹ́yìn lẹ́yìn ló ló bẹ́ ń sọ díẹ̀. Òrìṣà mi tì mí lẹ́yìn. Ó yẹ ẹjẹ́ fàpèrè tẹ́ ẹ̀ tó ti bẹ̀rẹ̀. Ìtàn òrìṣà. Ẹ wá gbọ́, ẹ wá kọ́gbọ́n, ẹ wá nímọ̀ lórí ètò ìtàn òrìṣà lórí ìkànnì Oba Ela TV. Ìtàn òrìṣà. Ìbà 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 rí mo jẹ́ ọmọ màjúbà kọ́lọ́kọ́ mo màjúbà ele mo màjúbà ẹni dá mi mo màjúbà àgbẹ̀ o ẹni dá mi mo júbà rẹ̀ ìbà jẹ́ o yéyé ìbà jẹ́ o ìbà o. Mo ní bá a bá jí Olódùmarè làbá máa kọ́kọ́ kí. Bá a bá jí o Olódùmarè làbá máa kọ́kọ́ kí. Ká fọwọ́ fíní, ká wẹsẹ̀ fíní, ká forí balẹ̀ fọlọ́wọ́n bá. Adé á fún Ọ̀rúnmìlà, bàbá máa jí forí balẹ̀ fẹ́lẹ́dùà. Ìbà rere o Ọlọ́run mi, ìbà rere o. Olódùmarè ìbà rẹ lónìí torí pé ẹ̀yin lọ́ba tó ń fún wa ṣe nígbà gbogbo. Mojúbà gbogbo ojú tó ń wò mí lẹ́ni àti gbogbo etí tó ń gbọ́ mi. Ifá ní tá a bá ti jí ó ní ọgbọ́n ni ká máa kọ́ra wa, ká má fi kùtùkùtù pinlẹ̀ wèrè. Ọ̀rọ̀ tá a bá rò tí ò bá gún ó ní ìkin ẹni ni ká máa bá sọ. Adé á fún pàràkà aláwọ̀ gìnìgìnì tó ń lọ jíjọ́ aláràbarà lábẹ́ ọdán. Ǹjẹ́ ike ya níwájú ìṣẹ́bẹ̀yìn ya lẹ́gàrùn. Ó ní ọ̀rọ̀ kìràkàtà ó tó àpérò fáwọn ọmọ eríwo. Ó ń pè eríwo àgàn eríwo ẹ̀tú yẹ́rí 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 àgàn ẹ̀tú yẹ́rí 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 eríwo ẹ̀bì yàyà wá o àgàn ẹ̀bì yàyà wá o. Mo fi eléyìí bẹ̀ gbogbo àwọn oníṣẹ̀ṣe wípé ẹ jẹ́ ká dìde ká parapọ̀ ká gbé ìṣẹ̀ṣe lárugẹ ká máa ṣùgbọ́n ara wa. Tó orúkọ tèmi ni Sola Ade, ìyá àṣàyìn náà ni ìyẹ́dowó ìyẹ́dọ́là ìyẹ́dòkìkí àfìyẹ́sọlà ọ̀kín ọlọ́jẹ̀yẹ. Mo ti wá wà lọ́dọ̀ àwọn bàbá wa o. Ẹ rí wọn nínú aṣọ àlà, wọ́n á dárúkọ wọn, wọ́n á sì sọ bí wọ́n ṣe jẹ́. Bàbá wa ẹ bá wa kí àwọn ará ilé kẹ́sì bá wa dárúkọ yín. Ẹ ṣeun o gbogbo ojú tó ń wò wá, gbogbo etí tó ń gbọ́ wa, ìwúre yín yóò gbà, yóò dòde ọ̀run, yóò ṣẹ. Ẹ ṣeun ìyá wa, ìyá àṣà káàkiri àgbáláyé. Orúkọ mi ni babaláwo Faseyi Fasanmi Bamikole tí gbogbo ayé mọ̀ sí Oba Ela Ifa. Abọ́rúbọyè bó ṣiṣẹ́ bàbá o. Gbogbo àtọ́ o ìyá mi. Ẹ ti gbọ́ orúkọ bàbá wa kí a tó lọ síbi ìbéèrè ti Ẹ̀là. Oba Ela ni ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́kọ́ mọ̀ yín. Ìlú wo ni wọ́n ti bí yín? Báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ babaláwo? Wọ́n bí mi nílùú Ìjẹ̀rò Èkìtì
ní agbo ilé bàbá Bamikole nínú ìdílé ńlá tí wọ́n ń pè ní Ògbóni Bàbá Àtìbà ní ìlú Ìjẹ̀rò Èkìtì. Àtìbà Street ni a ti jáde. A dẹ̀ ṣe ẹ̀kọ́ kékeré, a kọ́ ẹ̀kọ́ kékeré ní primary school, secondary school. Ọlọ́run dẹ̀ tún ràn wá lọ́wọ́ pé kí a tẹ̀síwájú, kí a wọ higher institution. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Ṣùgbọ́n láti kékeré yẹn náà ni àwọn bàbá wa ti tẹ̀ wá nífá nítorí wípé wọ́n ti gbọ́ àgbọ́tẹ́lẹ̀ wípé babaláwo kan ń bọ̀ tí yóò wá sọ wọ́n di babaláwo. Ẹni tó jẹ́ babaláwo tí fáwá tún sọ fún pé ẹnìkan ló ń bọ̀ yìí o tí yóò sọ di babaláwo. Bàbá wa wọn ò ṣeyèméjì, lótìtọ́ lódodo wọ́n sì lọ tẹ Ifá fún wa. Wọ́n tẹ Ifá náà fún wa, àtìgbà yẹn náà ni wọ́n ti fi wá sí ẹnu ẹ̀kọ́ṣẹ́ Ifá. A ní ọ̀gá tí ó pọ̀ ní àwọn ìpínlẹ̀ kankan nílẹ̀ káàárọ̀ oòjíire. Kò fẹ́ má síbi tí a ò fẹ́ kọ́fá dé. A kọ́ ní Èkìtì State dáadáa, a kọ́ ní Ondo State lọ́dọ̀ àwọn bàbá wa ẹlẹ́mọ ìlódé. A kọ́fá lọ́dọ̀ ọlọ́ta nílùú Ìlá. A kọ́fá lọ́dọ̀ Lókè Ẹ̀gàn nífẹ̀ẹ́. A kọ́fá náà lọ́dọ̀ Àràbà Àjèrò. A kọ́fá lọ́dọ̀ Àràbà Ògbàgbà. Gbogbo ibi tá a dẹ̀ ti kọ́fá yìí ni wọ́n ti kọ́ wa pé tí a dẹ̀ bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ tí wọ́n dẹ̀ fi ọ̀nà wọn wá títí débi tí a fẹ́ mọ̀ dé, tí wọ́n dẹ̀ kọ́ wa débẹ̀. Àwọn ọ̀gá wa ṣèpọ̀ dáadáa dé ọ̀dọ̀ onígi obì káàkiri. So kí Olódùmarè kí ó ràn wá lọ́wọ́. Nígbà tí a ti wà lọ́mọ kékeré yìí tí a ti ń gba ìbò lọ́dọ̀ dádì wa náà ni a ti ń ṣe iṣẹ́ Ifá. Nígbà tá a ti wà ní primary school, secondary school wa, kódà àwọn èèyàn máa ń wá láti wá bá àwọn olùkọ́ wa wípé ẹ jọ̀ọ́ tí ààyè bá wà. Ṣùgbọ́n àwọn olùkọ́ ńgbà yẹn máa sọ pé okay, ẹ jẹ́ kó di break time, ẹ máa dúró dè wọ́n. Tí ó bá di break time, wọ́n á tẹ̀lé yín lọlé, wọ́n á lọ dá yín lóhùn títí tí a fi wọ ilé ìwé gíga tí a dẹ̀ fi mú iṣẹ́ ní ọ̀kúnkúndùn tí kò sí ìlànà mìíràn tí a ń tọ̀ yàtọ̀ sí ẹ̀sìn Ifá àti nípa ọ̀rọ̀ ìṣẹ̀ṣe títí di òní yìí. Bàbá wa ní kò sí ọ̀nà tí àwọn ń tọ̀ tí ó yàtọ̀ sí ọ̀nà Ifá, àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ ká dókè lọ́hùn, nígbà tí a bá padà dé ètò ń tẹ̀síwájú. Oba Ela TV. Oba Ela TV. Ẹ kú àbọ̀ padà. Ẹ̀yin ṣe ń tan ẹ̀rọ amóhùnmáwòrán yín ni àbí ẹ ṣe ń wọlé? Ọ̀dọ̀ bàbá wa Oba Ela òní a wà níbi tí ìyá àṣà yín ti ń fi ọ̀rọ̀ takùrọ̀sọ pẹ̀lú wọn. Ẹ máa tẹ̀lé wa ká lọ. Bàbá wa, ẹ ṣeun ìyá. nígbà tí ẹ ń sọ̀rọ̀ lọ lẹ́ẹ̀kan, ẹ sọ wípé ẹ tẹ̀fá ẹ wọ gbódù. Bẹ́ẹ̀ni. Odù wo ló bí yín bàbá wa? Odù Ifá Ọ̀yẹ̀kú méjì ló bí mi. Ọ̀yẹ̀kú méjì tí wọ́n ń pè ní Èjì Ọ̀yẹ̀ tó jẹ́ igbákejì odù ní gbogbo àgbáyé. Ó dà, ẹ sáré bá wa kí méjì nínú Ọ̀yẹ̀kú méjì bàbá wa. Ẹ mà ṣeun o. Ifá dáadáa ni Ifá Ọ̀yẹ̀kú méjì. Ifá ní ọ̀pẹ̀lẹ̀ lóyó tán ló dákun délẹ̀ gbèrègèdè. Adífá fún pèrègèdè tí ń ṣe yèyé ojúmọ́. Ǹjẹ́ ojú tó mọ́ wa lónìí ojúmọ́ rè ni? Pèrègèdè ìwọ ni yèyé ojúmọ́. Ojú rere ni yóò mọ́ wa. Àṣẹ. Ẹsẹ̀ àkọ́kọ́ nìyẹn nínú Ifá Ọ̀yẹ̀kú méjì. Ẹ gbé ohun tí mo mọ̀ ọ́ jẹ dé nìyí o. So Ọ̀yẹ̀kú méjì, Ifá sọ wípé ọ̀yẹ̀ ṣẹ̀ṣẹ̀ ńlá bọ̀ lókè, àṣebí ojúmọ́ ní mọ́. Àwọn ni wọ́n dífá fún agogo ṣékété tí sọmọkùnrin ìwóya lọ́jọ́ tó fẹ́ lọ rèé pàdé ọ̀pá ní pópó. Ọ̀pá tó lòun ó pa agogo kò lè rágogo pa. Ọ̀pá gangan ni yóò kú, agogo a sì gbélẹ̀
gbogbo ẹni bá ti robi ròyìn tàbí tó robi ro àwa ibi náà yóò padà sí wọn lórí àṣẹ. gbogbo àtọ́ bàbá bàbá wa ẹ ṣe àdúpẹ́ ẹ wá jẹ́ kí a lọ sí ibi tí ẹ là. ẹ lárọ̀ àtúndé ẹ lárọ̀ àtúndé o Ọ̀rúnmìlà dákun wá gbúre ẹ lárọ̀ àtúntìdé o. bàbá wa Ọba Ela ni ta ni Ela? Ela ni ẹni tí Olódùmarè yàn gẹ́gẹ́ bí aṣojú òun tí ó fi lé Ọ̀rúnmìlà lọ́wọ́ láti pé kí ó máa bá Ọ̀rúnmìlà ṣiṣẹ́, kí ó kọ́gbọ́n, kí ó kọ́ ìmọ̀ ní ọwọ́ Ọ̀rúnmìlà kí ó fi máa tún ilé ayé ṣe. Ṣùgbọ́n Ela tí a ń sọ yìí, a fẹ́ẹ̀ lè sọ wípé Olódùmarè ni bàbá rẹ̀, nítorí pé Ela kò ní bàbá tí a lè fi ojú rí tàbí tí a lè sọ wípé orúkọ báyìí ni bàbá rẹ̀. Ṣùgbọ́n Ela tí a ń sọ yìí ní ìyá, Òyígí ni orúkọ ìyá rẹ̀ ń jẹ́. Ní àkókò kan kí a gbé láti bí Ifá ṣe sọ ọ́, Ifá ní ọ̀tọ̀tọ̀tọ̀ ọ̀rọ̀ rọ̀rọ̀, ọ̀tọ̀tọ̀ là ń jẹ̀pà, ọ̀tọ̀tọ̀ là ń jẹ̀mú, nítorí la fi fọ́ba mákin lálédè ìrànjẹ́ kó ba lè fi ohun torétorè tani lọ́rẹ. Ìjì ògbè nífá tí a ń pè yìí, àwọn ni wọ́n dífá fún Òyígí èyí tó ń sunkún pé òun ò lọ́kọ. Òyígí tá à ń sọ̀rọ̀ nípa èyí kò lọ́kọ rárá, débi wípé ó fẹ́ rí ẹni tí yóò já ìbálé rẹ̀. Ní àkókò tí a sì ń sọ yìí, nígbà àtijọ́, kò sí ẹni tí ò tí ì ní lọ́kọ tí ó máa já ìbálé, torí ó dìgbà tí wọ́n bá délé ọkọ wọn kí ọkọ wọn tó já ìbálé wọn. So Òyígí wá ń sunkún pé òun ò lọ́kọ, ó wá gbéra ó tọ̀ Ọ̀rúnmìlà lọ. Ó sì ti ń di ọwọ́ àgbà fún Òyígí, ó ti kúrò ní ọlọ́mọge. Òyígí gbéra ó déwájú Ọ̀rúnmìlà ní ọjọ́ náà. Ó fi owó, bí gbogbo wa ṣe mọ̀ wípé èèyàn ò ní sọ ohun tó bá wá fún babaláwo. Nígbà tó bá ti fi owó sílẹ̀, Ifá ni babaláwo yóò kì tí ó fi túmọ̀ ọ̀rọ̀ rẹ̀. Ọ̀rúnmìlà gbé Ifá janlẹ̀, ó kì Ifá fún Òyígí, ó sì sọ fún Òyígí wípé ìwọ Òyígí, ire púpọ̀ wà fún ẹ, pé lọ́ọ̀kan báyìí Ifá lòun rí ire ọmọ fún ẹ. Òyígí ò wulẹ̀ ṣe àlàyé púpọ̀ fún Ọ̀rúnmìlà mọ́. Ó gbà wípé kóun tó lè di ọlọ́mọ, dandan ni kí òun ṣáà ní ọkọ. Ó béèrè wípé kí ni ohun ètùtù. Ọ̀rúnmìlà sì sọ fún pé ewúrẹ́ ni yóò rù ní ẹbọ, pé wọn ó sì já ewé Ifá kan tí wọ́n ń pè ní ewé Ela, pé ohun tí Olódùmarè sọ fún òun nìyẹn. Ṣùgbọ́n Òyígí ìbá sọ fún Ọ̀rúnmìlà wípé òun ò tí ì ní ọkọ. Kò sọ bẹ́ẹ̀ o. Mo dẹ̀ gbà wípé bí Olódùmarè ṣe fẹ́ kó rí náà ni ó ṣe rí, nítorí Olódùmarè náà ló fi wọn Ọ̀rúnmìlà wípé ire ọmọ wà fún Òyígí, tí kò sì sọ fún wípé ọkọ ni kó lọ mójútó. Ní ọjọ́ tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, Òyígí mú ewúrẹ́ dé. Ọ̀rúnmìlà sì ṣe ó bọ Ifá tí ó yẹ kó bọ ní ọ̀nà tó yẹ kó fi bọ́. Ó sì mú okùn inú ẹran yìí pẹ̀lú ewé Ela pẹ̀lú àwọn àyájọ́ fáyòkù. Ó lọ̀ ó sì fi ṣe okùn ọmọ inú ewúrẹ́ yìí fún Òyígí jẹ. Nígbà tí Òyígí jẹ àsèjẹ yìí tán, nítòótọ́ nítòdodo, Òyígí rí pé òun ò rí nǹkan oṣù òun mọ́. Ó sì gbà wípé ṣé àgbàdẹ ti ń dédé bíi pé òun ò ní rí nǹkan oṣù mọ́ nìyẹn. Kò
kò fẹ́ẹ̀ lè nígbàgbọ́ nínú Ọ̀rúnmìlà gan mọ́ nígbà tó ń tó bí oṣù mẹ́ta tí ọ̀rẹ́ nìkan kan tún kọ ẹnu sí. ṣùgbọ́n nígbà tó fi máa tó bí oṣù 4 sí 5 ó rí wípé nǹkan kan ń jì níkù òun gẹ́gẹ́ bí ọmọ. èyí ló mú pé kí ó sá padà sí ọ̀dọ̀ Ọ̀rúnmìlà. nígbà tó fi máa dé ọ̀dọ̀ Ọ̀rúnmìlà ó tún lòun fẹ́ dáfá. Ọ̀rúnmìlà tún gbé fájanlẹ̀ fún un. Ọ̀rúnmìlà tún sọ wípé ìwọ Òyígí, Ifá sọ wípé ire ọmọdé ti dé ó ti lóyún báyìí. Òyígí bínú púpọ̀, ó faraya pé irú babaláwo wo nìyí, ẹ̀yin tí wọ́n ní kẹ́ ẹ máa tún lé ayé ṣe, báwo lẹ ṣe tún fẹ́ máa bàjẹ́? òun wọ́kọ òun ò rọ́kọ òun wá dáfá ẹ lọ́mọ lẹ́rí, òun ò tí ì wá rọ́kọ yìí ẹ tún sọ pé òun ti lóyún. ó ní kò rí bẹ́ẹ̀, ó ní ohun tí Ifá sọ èjì ogbè yìí náà là á dá. nígbà tá a sì ti dáfá fún ẹ lóṣù 5 sẹ́yìn tó sì jẹ́ wípé Ifá ti sọ pé wàá lóyún, ó tún wá padà dáfá èjì ogbè náà ló dá dájúdájú nígbà tó ti rúbọ tóyún, ẹbọ ọmọ ló kù kí òru láti bí ní ìrọ̀rùn. ó ní bàbá lóòótọ́ o, òun ò ṣe nǹkan oṣù láti bí oṣù 5 sẹ́yìn, ṣùgbọ́n ọkùnrin kankan ò súnmọ́ òun, àti wípé bí òun ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ìbálé sì wà nídìí òun ò tí ì súnmọ́ ọkùnrin kankan rí. èyí jẹ́ ìyàlẹ́nu fún Ọ̀rúnmìlà wípé ohun Olódùmarè kì í yẹ, Ifá kì í parọ́, ọ̀pẹ̀lẹ̀ kò sì ní í ṣèké. kí wá ló fà á? Ọ̀rúnmìlà tún béèrè lọ́wọ́ Ifá. Ifá ní bí Olódùmarè ṣe fẹ́ nìyẹn. báyìí ni Òyígí bẹ̀rẹ̀ sí ní kọminú. ó ní àwọn ewé kan tí wọ́n máa ń lò láyé àtijọ́ tí ènìyàn fi lè mọ̀ bóyá lóòótọ́ lódodo ni ó lóyún. báyìí ni Òyígí bọ́ sí ẹ̀yìnkùlé, ó já ewé yìí, ó sì ṣe bí ó ṣe yẹ kó ṣe, ó sì rí ní tòótọ́ wípé òun lóyún. ó wá sọ fún Ọ̀rúnmìlà wípé tí òun bá fi lè bímọ yìí o, lóòótọ́ òun máa àti òkú àti ààyè rẹ̀ òun yóò fi jì Ọ̀rúnmìlà ni, ṣùgbọ́n ikú ò gbọ́dọ̀ pa òun o, kó má jẹ́ wípé iṣẹ́ burúkú tí Ọ̀rúnmìlà ṣe fóun òun ni ó ń jẹ́ kí ikú òun wú. nígbà tí ó fi tó oṣù 9, agbóhùn ọmọkùnrin ni ó jáde. kí la ó wàá sọ ọmọ yìí? nílẹ̀ Yorùbá a gbọ́ wípé ilé là á wò kí a tó sọmọ lórúkọ. ní ilẹ̀ Yorùbá bàbá wa ní pé ilé là á wò ká tó sọmọ lórúkọ, bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn tí ó bá ní lárí àbí kíní làwọn èèyàn ń wò ń sìn. ẹ wò ẹ jẹ́ àdókè lọ́hùn, nígbà tí a bá padà dé ètò sì ń tẹ̀síwájú. Oba Ela TV. Oba Ela TV. mo ní Talakoni o, Talakoni, Talakoni o, Talakoni, èmi lakọ ní nílẹ̀ yìí o, akọni dé àwàgbàṣà Yorùbá gẹ́gẹ́ akọni dé. ẹ kú àbọ̀ padà, ẹ ti gbórin Talakoni àṣà. àwọn bàbá wa wọ́n ìwà lórí ètò akọni ni bàbá wa, ẹ ti gbọ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ láti ẹ̀ngàn, ẹ ti máa mọ̀ wípé akọni ni wọ́n ní tòótọ́. bàbá wa ẹni wípé ní ilẹ̀ Yorùbá ilé là á wò kí a tó sọ. láyé àtijọ́ nìyẹn o. bẹ́ẹ̀ni. ilé wo ni arábìnrin yìí wá fẹ́ wò láti sọ ọmọ yìí lórúkọ? nítorí pé ọmọ tí ò ní bàbá ni, a ò sì lè sọ wípé ká tún sọ ọmọ yìí ní orúkọ Ọ̀rúnmìlà. ìyá ẹ̀ wá dárò pé ṣé ẹ̀là tí wọ́n já yìí, ṣé òun náà ni pẹ̀lú okùn ọmọ inú ewúrẹ́, ṣé òun náà ni ó wá di ọmọ sóhun nínú? àbí Ọ̀rúnmìlà sọ fún un pé kì í ṣe bẹ́ẹ̀ ló ṣe rí, wípé bí Olódùmarè ṣe fẹ́ nìyẹn nígbà tó ń gbé Ifá janlẹ̀, pé Olódùmarè sọ wípé bí òun ṣe fẹ́ kó rí nìyẹn, àti wípé ọmọ yìí olókìkí ọmọ ni. wọ́n sì ṣe àkọsẹ̀jayé fún Ẹ̀là. nígbà tí wọn yóò tún ṣe àkọsẹ̀jayé fún èjì ogbè náà ni ó tún jáde. orúkọ wo la wàá sọ ọmọ yìí? wọ́n wá wádìí títí, wọ́n wá wádìí débi pé ewé tí wọ́n fi ṣe Ifá láti bí náà ni orúkọ tí yóò máa jẹ́, àti wípé o Olódùmarè dìídì la ìyá rẹ̀ lágàn ni orúkọ yẹn wá papọ̀ mọ́ ewé yẹn, wọ́n wá pe ọmọ náà ní Ẹ̀là. Ẹ̀là tí í ṣọmọ Òyígí.
òyì gbígbéra ó kọ ọmọ yìí ti Ọ̀rúnmìlà ni ó ní etí wo ló ń gbọ́ wípé òun lóyún òun bímọ kò sí bàbá òun nìkan lòun wà kò sí aráalé ọkọ. Ó gbé ọmọ yìí fún Ọ̀rúnmìlà. Ọ̀rúnmìlà bẹ̀rẹ̀ sí ní tọ́jú Ẹ̀là. Ọ̀rúnmìlà tọ́jú Ẹ̀là. Ẹ̀là wá jẹ́ olótìítọ́ olùfọkànsìn. Gbogbo ayé sì gbà wípé Ọ̀rúnmìlà ni ó bí Ẹ̀là láì kò mọ àṣírí tí ó wà níbẹ̀. Ọ̀rúnmìlà máa ń jẹ́ kó yé wọn wípé ọmọ Olódùmarè ni Ẹ̀là nípa bíbí nítorí pé kò ní bàbá. Kì í ṣe pé bàbá rẹ̀ kú o, ìyá rẹ̀ kò ní ìbáṣepọ̀ rí nígbà tí wọ́n fi bí. Ẹ̀là bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀. Ó kọ́ dídá ọwọ́, ó mọ̀ ọ́n dá. Ó kọ́ títẹ̀ ilẹ̀, ó mọ̀ ọ́n tẹ̀. Ó kọ́ àkìjánu gbúrúgbú, ó sì mọ ẹbọ ní híha. Gbogbo rẹ̀ kò sí ohun tí Ọ̀rúnmìlà ń ṣe tí Ẹ̀là ò mọ̀. Ọ̀rúnmìlà wá sọ wípé Ẹ̀là ni yóò padà ṣe ojú òun nílé ayé nígbà tí òun bá padà lọ bá Olódùmarè. Báyìí ni Ẹ̀là sì ṣe jẹ́ aṣojú Ọ̀rúnmìlà. Ní àkókò kan àwọn kan fẹ́ fi ọgbọ́n yí Ẹ̀là lórí tí wọ́n kọ sí Ọ̀rúnmìlà nítorí pé wọ́n gbà pé ìwọ náà ti ní agbára. Gbogbo nǹkan tí Ọ̀rúnmìlà mọ̀ náà ni ìwọ náà mọ̀. Ọ̀rúnmìlà fún Ẹ̀là yìí ní àṣẹ débi wípé nígbà tí Olódùmarè ti sọ fún Ọ̀rúnmìlà wípé ọmọ yìí aṣojú òun ni yóò jẹ́ nílé ayé sẹ́ẹ̀, ó jẹ́ kí ó gbé agbára lé ní ọwọ́. Agbára tí ó gbélé ní ọwọ́ yìí, agbára tí ó fẹ́ wò bí ó ṣe máa lò ó ní ìgbà tí òun bá kúrò nílé ayé. So nípasẹ̀ èyí kí Ọ̀rúnmìlà gangan tó ṣe nǹkan kan yóò ní kí Ẹ̀là kó rọ̀ wá, yóò ní kí Ẹ̀là kó wá pefá, yóò ní kí Ẹ̀là kó wá bọ Èṣù, yóò ní kí gbogbo nǹkan tán bá ti fẹ́ ṣe Ẹ̀là ni Ọ̀rúnmìlà ń pè. So ọ̀tẹ̀ àwọn ọmọ awo mìíràn ṣé Ẹ̀là nìkan ni Ọ̀rúnmìlà dẹ̀ mọ̀ ni wọ́n ṣe ń wá ọgbọ́n láti bọ́ sí àárín àwọn èèyàn níta láti pé kí wọ́n lè kọ́ Ẹ̀là sí Ọ̀rúnmìlà, pé kí Ẹ̀là náà bí Ọ̀rúnmìlà ṣe dúró ní ààyè rẹ̀ kí Ẹ̀là náà kó tẹ̀síwájú. Ẹ̀là sì tẹ̀síwájú. Ó lọ sí ìlú kan tí wọ́n ń pè ní ilẹ̀ Ìjẹ̀bú. Ó sì dé Ẹ̀gbá pẹ̀lú. Ó lọ ṣàwo ṣùgbọ́n wọ́n fi ṣe àwọn awo kan ní ọ̀hún láti pé kí ó tún lè lágbára sí i. Ṣùgbọ́n gbogbo nǹkan wá dàbí pé ó yíwọ́ nítorí pé kò fẹ́ fìbàjẹ́ ti Ọ̀rúnmìlà mọ́. Ṣùgbọ́n nígbà tó yá ó pàdé àwọn babaláwo kan tí ìtàn yẹn gùn púpọ̀. So àwọn babaláwo yẹn wá sọ wípé àfi kó padà sílé kí ó lọ bá baba wa Ọ̀rúnmìlà. Ó sì padà wálé láti wá bẹ Ọ̀rúnmìlà. Ìta gbangba ló bá Ọ̀rúnmìlà. Ó ní ewé ifá tí wọ́n fi ń di ẹran níbẹ̀ tí wọ́n fi ń bẹfá. Ìyẹn nínú ìdí ìwòrì ni ọ̀rọ̀ yẹn ti wá padà jáde. Ìdí ìwòrì ni ó sọ ìtàn bí Ẹ̀là ṣe padà ṣẹ Ọ̀rúnmìlà. Ṣùgbọ́n nígbà tó dé ó sì padà fi orí balẹ̀ fún Ọ̀rúnmìlà wípé kí ó má bínú. Àwọn babaláwo yẹn náà tẹ̀lé, wọ́n sì bá bẹ̀bẹ̀. Nípasẹ̀ eléyìí gbogbo àṣẹ tí ò dún lẹ́nu rẹ̀ mọ́ ó sì bẹ̀rẹ̀ sí ní dún lẹ́nu rẹ̀. Ìgbà tí Ọ̀rúnmìlà padà sí òde ọ̀run, adé rẹ̀ ọwọ́ Ẹ̀là ló gbé sí, òun ni ó sì fi dé Ẹ̀là lórí. Nígbà tí ó sì fi dé Ẹ̀là lórí tán, gbogbo àṣẹ tí babaláwo bá fẹ́ ṣe lónìí, gbogbo ẹbọ tí babaláwo bá fẹ́ rú lónìí, nítorí pé Ọ̀rúnmìlà ti fún Ẹ̀là ní agbára, níṣe ni babaláwo yóò kọ́kọ́ pe Ẹ̀là wípé ìwọ Ẹ̀là o kó rọ̀ wá. Bí ẹ ṣe bẹ̀rẹ̀ orin ifá tá a lè pè ní yẹ̀rẹ̀ náà ní ọ̀nà mìíràn, ẹ ní Ẹ̀là rọ̀ àtúntì dé. Gbogbo olódùlódù ẹ takùn kẹ́ ẹ wá gbúre, Ẹ̀là rọ̀ àtúntì dé. Tí a ò bá pe Ẹ̀là a ò lè ṣe ohunkóhun ní inú ìṣẹ̀ṣe àti nílẹ̀ Yorùbá. Ẹ ṣé bàbá wa. Ẹ gbọ́ orin kan tí wọ́n kọ ni wọ́n ní Ọlọ́run ìwọ lọ́ba, Ọlọ́run ìwọ lọ́ba, Ọlọ́run ìwọ lọ́ba, Ọlọ́run ìwọ lọ́ba, kò sọ́ba tó dàbí rẹ̀, Ọlọ́run ìwọ lọ́ba tó láyé. Wọ́n wádìí Ọlọ́run
bóyá ó wà nínú omi, wọ́n ń wádìí Ọlọ́run bóyá ó wà nínú ibú o. Àwọn ẹja ń wí pé Ọlọ́run ìwọ lọ́ba, Ọlọ́run ìwọ lọ́ba, Ọlọ́run ìwọ lọ́ba, Ọlọ́run ìwọ lọ́ba, kò sọ́ba tó dàbí rẹ̀. Àbí ó wà ní? Kò sí. Ọlọ́run ìwọ lọ́ba, ìwọ lọ́ba tó láyé. Ẹ̀yin tẹ́ ń wò wá, ẹ rí pé àwọn oníṣẹ̀ṣe náà a mọ Ọlọ́run, kì í ṣe wípé a ò mọ Olódùmarè. Ẹ wo bí ìbí Ẹ̀là bí ó ṣe jẹ́, ẹ wo bó ṣe wáyé, ẹ ti máa mọ̀ pé ọmọ ìyanu ni. Àwa náà àmọ́ Elédùmarè, Elédùmarè sì kẹ́ wa. Ó sì mọ̀ wá pẹ̀lú. Ètò sì ń tẹ̀síwájú, ẹ máa tẹ̀lé wa ká lọ. Bàbá wa, ẹ̀yin ọ̀yẹ̀kú méjì ló bí yín. Bẹ́ẹ̀ni. Báwo ni ọ̀rọ̀ Ọba Ẹ̀là, báwo ló ṣe jẹyọ? Bí ọ̀rọ̀ Ọba Ẹ̀là ṣe jẹyọ, tí a bá ní kí a wò ó, kì í ṣe odù ni wọ́n ṣe máa ń fúnyàn ní oyè. Ìwà àti ìṣe rẹ̀, àti nígbà tí wọ́n bá ti dá Ifá, a fẹ́ joyè yìí nípínlẹ̀ báyìí, a fẹ́ joyè yìí báyìí ní orílẹ̀-èdè yìí, a fẹ́ joyè yìí ní àgbáyé, a ó gbé Ifá janlẹ̀, a máa yan àwọn tí a mọ̀ wípé wọ́n lè jẹ́, tí wọ́n lè dúró sórí ipò yìí. A lè yan èèyàn 10 kí a wá fi Ifá tọ̀ ọ́ wípé ta ni yóò dúró sórí ipò yìí. Ẹni tí Ifá bá wá mú, a ti mọ̀ pé àwọn yìí oníwà rere ni wọ́n, èèyàn dáadáa ni wọ́n, ká tó ṣùzù wọn bíi 10 àbí 5 tàbí jù bẹ́ẹ̀ lọ, a wá gbé Ifá tẹ́. Ta ni yóò joyè yìí, ta ni yóò dúró sórí ipò yìí. Nínú ìwádìí tá a bá wá wádìí ni Ifá yóò fi sọ wípé ẹni báyìí ni yóò dórí ipò náà. Fún àpẹẹrẹ, èèyàn 3 Òjìogbè lè bí wọn, a sì mọ̀ pé Òjìogbè ọba Ifá ni. Ẹlòmíì Òfún Ṣẹ́ lè bí ní gbogbo Ọ̀ṣun state, ní àwọn ìpínlẹ̀ kan tó jẹ́ pé wọ́n mọ̀ pé Òfún Ṣẹ́ ni ó parí Ifá, tó sì jẹ́ pé wọ́n gbà pé ọmọ lẹ́yìn pátápátá ni. Tí àwọn bòmíì sì gbà wípé ẹ̀ka fún ni ó jẹ́ ìparí Ifá. Yálà ó jẹ́ ẹni tó parí Ifá o, wọ́n ó padà fi Ifá tọ̀ ọ́ pé ta ni yóò jọba tí ìlú máa tù lára, tí ìlú máa rọ̀ lọ́rùn, tí ayé rẹ̀ máa tu gbogbo ìlú náà lára. Ẹni tí Ifá wá mú, òun ni wọn yóò fi ṣe olórí níbẹ̀. Bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣé bàbá wa. Ẹ ṣeun. Ọba Ẹ̀là pẹ̀ lórí oyè. Àṣẹ. Orin kan ní kọ́lọ́run dọba sí, kọ́ba kó pẹ́ títí dá ọba sí. Àṣẹ. Jọ fún ní ṣẹ́gun ìrọ̀rá àtọ́lá, kó pẹ́ lórí oyè. Àṣẹ. Dá ọba sí. Elédùmarè àtúbọ̀ dá yín sí. Àṣẹ. Bàbá wa, a máa ń gbọ́ pé àwọn oníṣẹ̀ṣe pàápàá àwa tá a wà nínú Ifá, a máa ń ṣe ọdún ìpẹ̀là. Kí ni à ń pè ní ọdún ìpẹ̀là? Bí gbogbo wa ṣe mọ̀ wípé kò sí ọdún kan tí kò sí èèyàn pàtàkì kan nínú àgbáyé yìí, yálà nínú ẹ̀sìn kínní, ẹ̀sìn kejì, ẹ̀sìn kẹta, tí àwọn èèyàn wọn ò kì í rántí wọn, tí wọn ò kì í ṣèrántí wọn. Tí a bá ní kí a lọ wo àwọn ẹlẹ́sìn yòókù, ó ní àkókò tí àwọn náà máa ń jọ́sìn, tí wọ́n sì máa ń dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ń tẹ̀lé. Bí a ṣe ń tẹ̀lé Ọ̀rúnmìlà ni a ṣe tún mọ̀ wípé a ń tẹ̀lé Ẹ̀là. Ọjọ́ kan sí 7 ni a fi máa ń ṣe ọdún Ifá. Báyìí náà ni a ní láti ya ọjọ́ sí ọ̀tọ̀ fún aṣíwájú wa tí ó jẹ́ wípé òun ni Ọ̀rúnmìlà tún kó wa lé lọ́wọ́, tí a sì ń pè ní gbogbo ìgbà pé kí ó rọ̀ wá, tí ó sì ń ṣe gbogbo nǹkan tí a bá ní kí ó ṣe. A ní láti máa ṣe ọdún fún wọn, láti ṣe ìrántí wọn, àti láti pé kí wọ́n lè máa gbúre wa, àti pé gbogbo ìgbà tí a bá pè wọ́n kí wọ́n lè dá wa lóhùn. Òun ni wọ́n ṣe gbé ọdún ìpẹ̀là kalẹ̀. Ẹ ṣé bàbá wa. Ẹ ṣeun. Ní ṣókí tán bá fẹ́ ṣe ọdún ìpẹ̀là, báwo náà ṣe ń ṣe? Ní ṣókí tí a bá fẹ́ ṣe ọdún ìpẹ̀là, ó ní a máa ṣe nídìí ọ̀pẹ. Àwọn kan sì máa ṣe nínú ilé ìjọsìn wọn.
nǹkan kan wà tí a ń pè ní ẹ̀là gangan lọ́dọ̀ wa. Ikin ẹ̀là wà lọ́tọ̀. Ikin ẹ̀là kì í ṣe kin ọ̀pẹ. Ó níbi ara erin, inú erin ni erin tó bá ti gbó, ibẹ̀ ni wọ́n ti máa ń rí ikin ẹ̀là. Nítorí pé òun jẹ́ ẹ̀dá tó yàtọ̀. Tí a bá rí ikin ẹ̀là, ó máa ń yẹ́lò. Á yẹ́lò, àwọn kan máa white. Wọ́n ń da, ṣùgbọ́n dídá tí wọ́n ń dá ikin ẹ̀là ó lágbára púpọ̀. Nítorí pé tí a bá fẹ́ béèrè ohun tó lágbára bóyá láàrin ìlú, ohun tó le ni wọ́n á pe àwọn babaláwo tí wọ́n bá ní. Kò common láyé òde òní mọ́, ṣùgbọ́n àwọn babaláwo kan sì ní. Ibẹ̀ ni wọ́n ti máa ń sábà pe ẹ̀là bọ ní ọ̀dọ̀ wa. Ṣùgbọ́n báyìí ẹni tí ò ní ikin ẹ̀là yẹn, dandan ibi tá a bá ti rí ọ̀pẹ, tá a bá ti rí símbọ̀ Ọ̀rúnmìlà náà ni a ti máa bọ́, nítorí pé aṣíwájú rẹ̀ ni Ọ̀rúnmìlà. Ọ̀rúnmìlà ló sì fi lé ojú ọ̀nà. Gbogbo nǹkan tí a sì fi ń bọ Ọ̀rúnmìlà, tá a fi ń bọ Ifá náà ni a fi ń bọ ẹ̀là. Ẹ ṣé bàbá wa, ǹjẹ́ obìnrin lè bọ ẹ̀là? Tí a bá ní kí a sọ, ní ayé àtijọ́, àwọn bàbá wa wọ́n máa ń sọ̀rọ̀ kan wípé obìnrin ò gbọ́dọ̀ wọgbódù. Títí dòní dẹ̀ ni obìnrin yìí wọgbódù. Ifá méjì ni a ní ẹ̀gán, a dẹ̀ ní odù. Obìnrin lè tẹ ẹ̀gán, níṣe ni ò ní fojú rí odù. Ẹni tó wá tẹ fá ara ẹ̀, dandan ni pé kí ó lè na obì sí Ifá ẹ̀, kó lè ṣèwúre sí Ifá ẹ̀. Òun ló ní Ifá ẹ̀, Ifá ẹ̀ ló sì ní. So tí a bá ní kí wọ́n gbogbo nǹkan tí Ọ̀rúnmìlà ń ṣe, òun náà ni ẹ̀là ń ṣe. So fún díẹ̀ yìí, nígbà tá a bá ti lè fi obì fún Ifá ẹni, obìnrin náà lè fi obì fún ẹ̀là rẹ̀. Ẹ ṣé bàbá wa, a ó máa rí yín bá. Ìmọ̀ràn wo lẹ wá ní fún àwọn káàárọ̀ oòjíire nípa àṣà, ìṣe àti èdè wa? Ẹ ṣeun ìyá mi. Nípa àṣà, ìṣe àti ẹ̀sìn wa àti èdè wa, gbogbo wa la mọ̀ wípé ìṣẹ̀ṣe làgbà níbikíbi lórí ilẹ̀kílẹ̀. Nítorí pé gbogbo nǹkan tí ẹ bá gbọ́ ìtàn tí a sọ yìí, ní ìtàn ẹ̀là, ẹ rí i pé ó fara pẹ́ ti ẹnìkan nínú Bíbélì, tí a ò bá ní parọ́ tanra wa jẹ. Ṣùgbọ́n ohun wa kì í wùn wá, tẹni ẹlẹ́ni ní yá wa lára. Adífá fún ìwọ̀dẹ̀rẹ̀ tí í ṣe alábàárìn ẹja tó sì tún kógun ti ẹja. Ìwọ̀dẹ̀rẹ̀ á mú èkòló lọ́wọ́, á ní ìwọ̀ ẹja, á nígbà. Nígbà tí Olódùmarè sì ti pèsè gbogbo ohun tí ẹja yóò jẹ nínú omi, tó ti pèsè rẹ̀ fún nílẹ̀ odò, wọ́n wá rí èkòló. Kí lè èkòló wá dojú omi? Èkòló yẹn ni ẹja sọ pé òun fẹ́ mú, tí ìwọ máa gbé. Bẹ́ẹ̀ ni ìwọ àwọn ẹlẹ́sìn àjòjì tí ó ṣe fẹ́ gbé, ó tiẹ̀ ti gbé ọmọ Yorùbá púpọ̀ jù. Ó ti gbé gbogbo wa, kí Olódùmarè kí ó gbà wá kalẹ̀ ní ọwọ́ úkù yẹn, úkù tí a ń pè ní ìwọ̀, tí wọ́n fi gbé wa, kí Olódùmarè kí ó gbà wá kalẹ̀ lọ́wọ́ wọn. Nígbà tí àwa fúnra wa ti rí iṣẹ́ ìyanu tí Olódùmarè ṣe lọ́dọ̀ wa, àwọn bàbá wa láyé àtijọ́, wọ́n ò wọlẹ̀, wọ́n ò sọ wípé ọjọ́kọ́jọ́ tẹ́ ẹ bá fẹ́ rí wa, ẹ ṣáà ti pe òun báyìí, àwọn máa jáde sí yín. Ṣáwọn yẹn ò mọ Ọlọ́run tó ni? Ọlọ́run tó fún wọn lágbára débi pé tẹ́ ẹ bá fẹ́ rí wọn o, físíkálì padà bí wọ́n ṣe wà kí wọ́n tó wọlẹ̀, wọ́n sì tún máa jáde bẹ́ẹ̀. Ta ló lè ṣe yẹn nínú ẹ̀sìn yòókù? Kò sí. Ìyẹn ìkíní. Ìkejì, Olódùmarè fún wa ní ọ̀rọ̀ ẹnu rẹ̀ tí a mọ̀ sí Ifá, láti pé kí a lè fi tún ilé ayé ṣe. Nígbà tí orí bá ń fọyàn lọ́wọ́, a ó sọ wípé orúkọ báyìí lórí jẹ́, tí Olódùmarè sọ orí. Òyìnbó wo ló lè wá tó lè sọ nǹkan tí orí ń jẹ́? Orí fífọ́ yẹn á dẹ̀ padà lójú ẹsẹ̀. Inú rùn yẹn á sọ fún pé orúkọ báyìí ni inú rírun ń jẹ́. Inú yẹn á sì lọ. Ojú ọ̀nà, ìwọ ojú ọ̀nà, àwọn fẹ́ tọ̀ ẹ́ lónìí o, àwọn lágbájá fẹ́ tọ̀ ẹ́ lónìí o, tí wọ́n ó fi lọ, tí wọ́n ó fi dé ibi ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sọ́mọ awo, wọ́n á sì pe orúkọ tí ọ̀nà ń jẹ́. Ọ̀nà dẹ̀ máa gbọ́.
wọ́n á pe orúkọ tí àlùjọ̀nú tó ń gbénú igi mọ́ yọ wọn lẹ́nu ládùúgbò yìí mọ́ jọ kí ló fẹ́ gbà bó ṣe kú ló sọ pé òun máa gbà wọ́n á sì lọ máa fún un kò sì ní dà wọ́n láàmú. Àṣà àti ìṣẹ̀ṣe wa òun ló pé kò sí olè nígbà àtijọ́, kò sí jìbìtì ta ló tiẹ̀ fẹ́ lù ú, kò sí rọ́ kò sí wàyó. Àwọn ọjà tí wọ́n máa kó sílẹ̀ nígbà náà pẹ̀lú iye tí wọ́n fẹ́ tà á wọn kò sẹ́gbẹ̀ẹ́ ẹni tó sì ń tajà ẹ̀ á gbọ́nà oko ẹ̀ lọ á tún lọ máa wá nǹkan mi. Àwọn tí wọ́n ń kọjá lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà wọ́n á rí wọ́n á sì kó owó tí wọ́n fẹ́ fi ra ọjà yẹn wọ́n á kó sílẹ̀ síbẹ̀ láì pàdé ẹnì kankan ńbẹ̀ wọ́n á sì kó nǹkan ọjà yẹn wọ́n á kó wọ́n á máa lọ. Ẹlòmíì á débẹ̀ kò ní jí owó yẹn kò sì ní kó ọjà mìíràn àfi tó bá jẹ́ pé òun náà fẹ́ rà tí ó sì tún fowó sí i. Àwa sọ wípé ẹ̀sìn wa ò pé, àwa sọ pé àṣà wa ò pé, àṣà òyìnbó gan kò kó dá mẹ́wàá ìyẹn. Ṣé kí a dọ̀bálẹ̀ kí bàbá ẹni ni tàbí kí a kí ọkọ ẹni, kí a kúnlẹ̀ kí ọkọ ẹni ká wá ṣèwúre fún? Báwo ni ìwúre yẹn ò ṣe ní gbà? Nínú odù Ifá Ògúndá Ìwòrì tí a ń pè ní Ògúndá Òlápó, Ifá ní ó lé tàtàrà gègé, mo ní ó lé tàtàrà gègé. Ó ní aláwòrò Ògún, ó ní ẹ̀rí bó ṣe lé tàtàrà gègé sí Ògún. Ó ní ṣé Ògún náà máa gbé? Ó ní ó dó sórí Ògún báyìí. Ó ní báwo lògún ẹ̀ sì fẹ́ gbé? Ó ní ó lé tàtàrà gègé, mo ní ó lé tàtàrà gègé. Ó ní ẹ wo aláwòrò ìjà tó lé tàtàrà gègé sórí ìjà. Ó ní ṣé ìjà ẹ̀ fẹ́ gbé? Ó ní àtẹ̀ní. Ọ̀rúnmìlà ní ẹ wo akápò tòun ìyẹn babaláwo tó bá lé tàtàrà gègé sórí òun náà. Ó ní ṣé òun náà máa gbọ́ tiẹ̀ ni nítorí pé ó ti ń ṣègbéraga láì tí ì ní ìmọ̀, láì tí ì gbọ́n tó, láì tí ì là tó. Ó ní ó lé tàtàrà gègé, mo ní ó lé tàtàrà gègé. Inú ẹ̀kọ́ bẹ̀ la fẹ́ sọ ìbáyìí o. Ó ní ẹ wo ọmọ tó ń lé tàtàrà gègé sórí ìyá àti bàbá ẹ̀. Ó ní ìwúre ìyá yẹn àti bàbá yẹn ó ní kò lè gbà lórí ọmọ náà. Ó ní torí pé kì í ṣe àṣà àti ìṣe wa. Ẹ wo ìyàwó tó ń lé tàtàrà gègé sórí ọkọ, ó yá ẹ̀dẹ̀ jẹun, tí ò lè bẹ̀bẹ̀, tí ò lè kúnlẹ̀ kí ọkọ ẹ̀ kó ṣèwúre fún. Ó ní kí ọkọ yẹn náà kó fi tinútinú kó ṣèwúre fún ìyàwó náà. Ó ní wọ́n máa túká ni. Ó ní èdè wọn ò ní yéra. Ó ní ìgbéyàwó ṣe ń túká láyé òde òní nígbà tí ìyàwó gan ò respect ọkọ mọ́, wọn ò gbé àṣà lárugẹ mọ́, ọmọ ò respect. Ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ máa sọ pé ìyá wọn ló ń ṣe wọ́n nítorí pé ìwúre tó yẹ kó ṣe fọ́mọ yẹn ó dẹ̀ ń ṣe ṣùgbọ́n kò lè gbà. Wọ́n á máa sọ wípé ìwúre ẹ̀ kù lọ́dọ̀ ìyá ẹ̀, á wá máa wò wípé ìyá òun gangan ló ń ṣe òun nítorí pé òun gangan kò dé ọ̀dọ̀ ìyá yẹn kó dọ̀bálẹ̀. Àti ẹ̀rọ àwọn míì báyìí tó jẹ́ pé ọmọ á bọ ìyá lọ́wọ́, ọmọ á máa bọ bàbá ẹ̀ lọ́wọ́ láì lè kúnlẹ̀ láì lè kí wọn. Ayédáyé òyìnbó. Ayédáyé òyìnbó. Òyìnbó yẹn ló wá kó ogun jà wá. Àwọn òyìnbó yẹn ti wá kọ́pì àṣà àti ṣe wa, àwọn wa lọ ń lò ó fún ìgbésí ayé tiwọn. Ẹ ṣeun. Ẹ ṣé bàbá wa. Ẹ wá bá wa ṣe ìwúre fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire. Ìwúre wa yóò gbà o. Gbogbo ohun tí à ń fẹ́ káàkiri àgbáláyé Olódùmarè yóò ṣe fún wa. Nítorí pé Ifá ní aṣákániwárò, ọ̀run àbẹ̀sẹ̀ awo ilé àwúrèbe, adífá fún Ọ̀rúnmìlà bàbá yóò ṣojoyè abániṣe. Ǹjẹ́ ajé là ń wá tá ò tí ì rí Ifá? Gbogbo ẹ̀ Ifá bá wa ṣe o. Gbogbo ẹ̀ aya la fẹ́fẹ́ tá à tí ì rí fẹ́ Ifá. Gbogbo ẹ̀ Ifá bá wa ṣe o. Gbogbo ẹ̀ ọkọ la fẹ́fẹ́ tá ò tí ì rí fẹ́ ní Ifá. Gbogbo ẹ̀ Ifá bá wa ṣe o. Gbogbo ẹ̀ gbogbo oore tá a fẹ́ ní tá ò tí ì rí ní Ifá. Gbogbo ẹ̀ Ifá bá wa ṣe o. Gbogbo ẹ̀ nítorí pé ohun ẹnu Olódùmarè òun ni Ifá. Olódùmarè yóò bá wa ṣe gbogbo oore tí à ń fẹ́ o. A rí bẹ́ẹ̀, a ṣẹ bẹ́ẹ̀ o. Àṣẹ. Ẹ ṣeun. Ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú àjàlọ́run. Wọ́n ní Ifá sì ni ọ̀rọ̀ náà. Ẹ ti gbọ́ tí bàbá wa sọ wípé Ifá ọ̀rọ̀ ẹnu Olódùmarè. Bẹ́ẹ̀ ni ó yẹ kí a dìde kí a gbé ìṣẹ̀ṣe wa lárugẹ. Mo rò wípé ẹ ti rí ẹ̀kọ́ kan àbí kejì kọ́ nínú ọ̀rọ̀ tí bàbá wa Ọba Ela tí wọ́n sọ lórí ètò Talakoni àṣà. Sẹ́yìn bá jẹ́ akọni, ẹ pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ọmọ yín 0 8 0 ẹ̀fà 1 ẹ̀fà ẹ̀fà ẹ̀sán 0 0 7 080 6166 9007. Sola Ade yín náà ni o. Ìyẹ́dowó Ìyẹ́dọ́là Ìyẹ́dòkìkí àfìyẹ́sọ́là ọ̀kín ọlọ́jà ìyẹ́. Ó tún di ọjọ́ míì, ọjọ́ rí.
ìṣẹ̀ṣẹ̀ àgbèwà àṣẹ. Oba Ela TV. Oba Ela TV. Ìtàn òrìṣà àwọn ẹni òrìṣà dá lórìṣà. Ìtàn òrìṣà, òrìṣà ń bẹ òrìṣà wà. Ó yá ẹ̀tẹ́ ti lé gọ̀gọ̀ lábà lórí ìkànnì Oba Ela TV. Ẹ̀wá nǹkan fìdílé o. Ìtàn òrìṣà ó ti gbìyànjá o. Ìtàn òrìṣà, òrìṣà lògùn lákàáyé. Ó ṣì ń mọ́lẹ̀ ẹ̀jẹ̀mọ̀ olúwọ̀n kọ́ọ̀kọ́ lọ́dún àfàwọ̀n. Òrìṣà lọ́sùn ṣẹ̀ǹdẹ̀ṣẹ́ olóòyà ayù àwẹ̀dẹ wẹ̀rẹ̀ṣà. Òòṣà ló Ọbàtálá, Ọbàtásà, ọba takuntakun lóde ìrànjẹ́. Òòṣà ní Ṣàngó, Olúkòso àjàrà ajá àkàtà jẹ́rìjẹ́rì ọkọ̀ ya. Orí mi gbè mí, òrìṣà mi tì mí lẹ́yìn. Lẹ́yìn lẹ́yìn ló ló bẹ́ ń sọ díẹ̀. Òrìṣà mi tì mí lẹ́yìn. Ó yá ẹjẹ́ fàpèrè dé ètò ti bẹ̀rẹ̀. Ìtàn òrìṣà. Ẹ wá gbọ́, ẹ wá kọ́gbọ́n, ẹ wá nímọ̀ lórí ètò ìtàn òrìṣà lórí ìkànnì Oba Ela TV. Ìtàn òrìṣà.